Unity, unity, unity. If Yoruba people do not learn to work together in unity, they would fall apart separately. We need unity desperately in Yoruba land. We need to stop the fights for ideologies, fights for our own views, individualism. They need to stop. The reason why they were able to conquer Ilorin was because there was lack of unity between Afonja and the larger Yoruba nobility during the time of Alafin Oloiwu. When the Jamas came there and Afonja embraced them, that lack of unity is what made it able for them to take Ilorin. That lack of unity was what made it able for them to kill Afonja and take over his grandfather's estate. That lack of unity is what made them formidable and then look up to penetrate into Yoruba land. If there was unity in Yoruba land at the time Alimi showed up at Ilorin, they would never dare in their wildest dreams to have even done an attack on Ilorin, talk less of now focusing on a bigger Yoruba nation. This was done because of lack of unity. After the death of Afonja, which shocked a lot of Yoruba people because they were wondering why minority people, nomads from Okeoya, just show up, they show up ní area wa, our biggest general, gba ìlú estate tó yẹ pé bàbá ẹ̀ fún ọkẹrin ló ti ń rú libẹ̀. Ilorin was the estate of Afonja's great grandfather. His name was Laderin. Laderin passed it over to passed it over to Alugbin, and then Alugbin passed it over to Afonja. 4 generations like that, destroyed. A place that has been in existence since the days of Alafin Ojigi. Okay, Yoruba people now, once again, organized under a new general, a new Ààrẹ Ọ̀nà Kakanfò, Toyeji of Ogbomoso, who used to be the Ọ̀tún. He used to fight from the right wing when Afonja was the Ààrẹ Ọ̀nà Kakanfò. Okay, wọ́n tún náà wọ́n máa lọ wípé àwọn máa lọ gba Ìlọrin padà. Ipande stop any plan of Ìlọrin to now try to invade Yoruba land and start attacking. Guess what happened again? Lack of unity made it possible for a minority people to once again attack us because there was a Yoruba leader at Okesuna whose name was Solagberu. He teamed up with Abdusalam, and they both now joined and then fought Toyegbe of Ogbomoso. And because he knows Yoruba battle tactics and has been a battle warrior since the days of Afonja as well, they were able to override and destroy the army of Toyegbe of Ogbomoso. Lack of unity again. One person penetrate into Yoruba land, starts to sack all the cities to the north, starts coming down to south to sack the other cities. Okay, Alaafin now showed up again. His name was Alaafin Amodo. He's the grandnephew of another great Alaafin Ajagbo. Ajagbo was a twin. So, twin brother Ajagbo, ni great grandfather Alaafin Amodo. Okay, he now decided that, okay, you know what? We have to stop these people from coming into our land because by that time, wanting to sack all the cities around Oyo, and they had their eye on attacking Oyo. He put all the generals together and said, okay, let's stop these people before they overrun our land, take our lands. What happened again? Disunity made it totally impossible for them to penetrate. By that time, Fulani, to understand, divide and conquer, to destroy one Yoruba land. One bẹ̀rẹ̀ sí ní lọ bá gbogbo àwọn generals ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Atiba of Agoja, tó yẹ pé Atiba fúnra ẹ̀ gan tún wá ọmọ ọba ní Atiba fúnra ẹ̀ o. And he even became a king after Oloiwu, which is another story of sabotage on its own. Wọ́n lọ bá Ẹdun, gbọ̀ngàn tó yẹ pé òun náà tún di Kakanfò. Wọ́n lọ bá Adégún, Oníkòyí. Ìkòyí was the second most important city in Oyo Empire after Oyo, the capital. Wọ́n lọ bá gbogbo àwọn ẹjọ́ ẹ jẹ́ ká defeat ọ̀gá yín. Gbogbo wọn náà rò because greed wọn, personal gain wọn. Gbogbo wọn ò fẹ́ kí Ọ̀yọ́ di strong nation padà because tọ́rọ̀ ọba di strong nation. Gbogbo wọn, they have to come and be reporting to their Aláàfin and Ọ̀yọ́mèsì. Wọ́n dẹ̀ like bí wọ́n ṣe bó ṣe jẹ́ pé àwọn náà wọ́n kàn control little mini kingdoms wọn. Bó ṣe lọ plan pẹ̀lú àwọn ará Òkè-Ọya, dáwọn látòkè-Ọya tó ti gbà lọ́rin lọ́dọ̀ tó ń gbà lọ́rin lọ́wọ́ Àfọ̀njá. Bí wọ́n ṣe plan pẹ̀lú wọn nìyẹn, wọ́n tún sabotage gbogbo wọ́ọ̀ tí Aláàfin Àmúdò jà throughout títí tó fi kú. Wọ́n sabotage wọn ò jẹ́ kó rí Ìlọrin gbà padà, wọn ò jẹ́ kó lé àwọn people yẹn, wọn ò jẹ́ kó rí wọn defeat. So bọ́n ṣe ń wọlé nìyẹn, wọ́n dẹ̀ lójú wọn ní ìjọ́ tí wọ́n máa destroy Ọ̀yọ́. Gbogbo wọn dẹ̀ rí bọ́n ṣe ń bọ̀. But nǹkan torí pé
wọn ò lè unite, wọn ò lè wà pọ̀, wọn ò lè fẹ́nu kan sọ̀rọ̀, wọ́n dẹ̀ rí bí wọ́n ṣe ń destroy wọn, wọn ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Aláàfin kan wá òun Aláàfin Olúewu gbogbo bó ṣe ń try láti sọ pé ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká kóra wa jọ ká lè bá wọn pípò ìjà. Ó ṣàrí pé gbogbo bí wọ́n ṣàṣe máa bá kíní ẹ̀jẹ̀ ló ń rí ṣe, kò rí wọn unite, kò ráwọn èèyàn ẹ̀ kó pọ̀. So nǹkan tó lọ ṣe, òun á lọ bá cousins Yorùbá, àwọn Baribas, àwọn Bariba àtọ̀yọ́, wọ́n ti jọ̀rẹ́ látọjọ́ ti pẹ́. In fact ilẹ̀ tí ọ̀ràn míyàn kọ́kọ́ kọ́ Ọ̀yọ́ sí, àwọn Bariba ló fún nílẹ̀ yẹn. So wọ́n dẹ̀ ti fẹ́ra wọn, wọ́n máa ń tọ́jú ara wọn. Tí nǹkan bá ń ṣe Ọ̀yọ́, Bariba máa ń ràn wọ́n lọ́wọ́. Irú ìgbà tí àwọn Nupe wá tí wọ́n lé àwọn Ọ̀yọ́ lọ ní táìmù Aláàfin Onígbògi, Bariba ní gbogbo wọn sá lọ. Bariba dẹ̀ gbà wọ́n, àwọn náà ló fún wọn ní ilẹ̀ tí wọ́n ṣe Ọ̀yọ́ tuntun sí, Ọ̀yọ́ Ìgbòho. So ìgbà kan wà ń bẹ̀ náà kọ́ wọn bó ṣe ń jagun, wọ́n kọ́ wọn ní battle strategy àwọn Bariba. So ìgbà tó fi máa padà wá bí ìpadà dé Abidjan ní, ìgbà yẹn ni a rí àwọn Aláàfin Òròǹpòtò, àwọn Aláàfin Òjìgí. Ìgbà tí wọ́n padà dé láti ìlú àwọn Bariba ni wọ́n ní agbára yẹn. So Olúewu lọ bá wọn. Olúewu ní Elédùwé ọba àwọn Bariba ńgbà yẹn àti Jàtó general ẹ̀ tó ti bá wọn Fúlàní jà ní táìmù àwọn Danfodio àtọmọ ẹ̀ Sultan Bello yìí wà lórí oyè ńgbà yẹn. Ó ní kànjọ ẹjọ́ ẹ wá ràn mí lọ́wọ́ because àwọn èèyàn mi ò ní gbà kí n ja ìjà yìí dáadáa, bó ṣe máa sabotage ẹ̀ náà wá. Elédùwé dẹ̀ kó àwọn èèyàn ẹ̀ wá, àwọn sójà ṣẹ̀, wọ́n dẹ̀ join Olúewu, wọ́n dẹ̀ lọ bá Ìlọrin, wọ́n dẹ̀ ja ìjà yẹn. First time tí wọ́n defeat Ìlọrin láti gbà tí wọ́n ti gbà lọ́wọ́ Àfọ̀njá nìyẹn. Ìjà yẹn wọ́n dẹ̀ ti ń jà bọ̀ ọjọ́ ti pẹ́. Okay, so lẹ́yìn tí wọ́n ja ìjà yìí tán, Olúewu wá ní okay, ilẹ̀ yìí ilẹ̀ wa ni, a lè kàn fílẹ̀ fún wọn bẹ́ẹ̀ kan gbà pé mo gbọ́dọ̀ gbalẹ̀ yẹn padà. Ó tún lọ padà bá Elédùwé, ó ní ẹ jọ̀ọ́ mo fẹ́ gba ilẹ̀ yìí padà lọ́wọ́ Ìlọrin. Ìjà tí wọ́n kọ́ jà yẹn tí wọ́n defeat àwọn Ìlọrin yìí tiẹ̀ sá lọ bá Sultan Bello. Ọmọ Usman Danfodio ní Sultan Bello. So wọ́n ti gba gbogbo Haúsá ńgbà yẹn. Sokoto ti jẹ́ one of the capital of the caliphate. So Sultan Bello fún wọn ní ọmọ ogun tó pọ̀ gọ́ngbà yẹn, àwọn ẹṣin, àwọn cavalry kìíní tó pé wọ́n join Ìlọrin, but Olúewu àti Bariba defeat wọn. Now àwọn ìgbà tó ń fẹ́ lọ gbà lọ́rìn tó ń padà lọ bá Sultan Bello ní òun ò lè dá sí o, pé bóyá tó máa lọ bá Gwandu tí Gwandu bá fún wọn, because èyí ìjà tó kọ́kọ́ jà yẹn tó wọ́n defeat àwọn ọmọ ogun ẹ̀ tó pa àwọn kinní ẹ̀ ó dùn gan. So ó lóun fẹ́ dá sí this time, pé òun fẹ́ dá sọ̀rọ̀ Ọ̀yọ́ àbí nǹkan bẹ́yẹn. So because ojú tó fi ń wò ni pé tó má bẹ̀rẹ̀ sí ní mọ àṣírí ogun wọn, tó má tẹ̀ ṣe tó ń lọrin, bóyá wọn tó wá bẹ̀rẹ̀ sí ní wá lọ máa bá wọn ní Òkè Ọya. Now nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tó wọ́n ní pé wọ́n fẹ́ lọ múra àjà sí wọn tí ẹ̀ wá tó àwọn tó ń fẹ́ jà tẹ́lẹ̀. Ṣùgbọ́n nǹkan tó wá ṣẹlẹ̀, àwọn Àtìbà ó wá pe gbogbo àwọn regional governors yẹn jọ. Ó ní tí àwọn bá jẹ́ kí Olúewu tó má jẹ́ kó defeat wọ̀ yìí tó dẹ̀ gba Ìlọrin padà, tí ò wá sí ogun kankan mọ́, tó yẹ pé peace ti wà, the next thing tó máa ṣe ń sìn àwa máa bá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwa máa sọ pé o gbogbo ẹ̀yin ilẹ̀ tó jẹ́ ilẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ tẹ́ ti pín lọ, ó yẹ padà wá sábẹ́ Ọ̀yọ́, kẹ́dẹ̀ wá máa ṣojúṣe yín, kẹ́ máa mú royalties tax padà wá sọ́yọ̀ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ and everything. Bó ṣe sọ fún wọn nìyẹn wípé tẹ́ bá join mi, tẹ́ bá ṣe tó yẹ pé ogun yẹn ò ṣe jà, tó yẹ pé wọ́n pa Olúewu tí wọ́n ti Ìlọrin defeat, èmi á di ọba padà lórí yín, èmi á wá jẹ ọba yẹn, tí mo wá jọba màá wá fún yín ní freedom. Àwọn Olúyọ̀lé, àwọn Kùrùnmí, gbogbo àwọn small kìnìún wọ̀nyẹn bó ṣe play pẹ̀lú brain wọn nìyẹn, wọ́n ṣe bà ogun jẹ́ fún Olúewu nìyẹn o. Ibi tí ogun ti bẹ̀rẹ̀, wọ́n ti pín sọ́nà mẹ́ta. Kìnìún ló máa jà látàrin Elédùwé láti Bariba, kìnìún máa jà lápá ọ̀tún Olúewu, wọ́n wá ní kí Àtìbà jà lápá òsì, then kí àwọn Olúyọ̀lé kí wọ́n mú ibi títì tó lọ sí Ìlọrin yẹn. So tíjà yẹn bá ti ń lọ, káwọn máa jà ní the other side. Bí kíní ṣe yẹ̀gò nìyẹn, ó ti lọ bá àwọn Ìlọrin tẹ́lẹ̀ tó ti sọ fún pé tíjà yìí bá ti bẹ̀rẹ̀, òun máa ṣí ojú kíní ẹni pé òun ò ní pa wọn, òun máa ṣí sódà kó wá lè gba
apàtọ̀dọ̀ ń wọlé láti wá pa kínní bíjà ṣe bẹ̀rẹ̀ bí Matiba àtàwọn ọmọ ẹgbẹ́ ṣe ṣí ojú ogun fún wọn nìyẹn wọ́n ṣe wọlé nìyẹn wọ́n pa Elédùwé ọ̀rẹ́ Yorùbá tó yẹ pé ó fi ìjà tiẹ̀ sílẹ̀ tó wá ń gbèjà àwọn èèyàn wọ́n bẹ́ orí ẹ̀ torí ìbínú gbogbo àwọn ìjà tán ti ń jà tí wọ́n rí bàrìbàgbà yẹn wọ́n ṣe revenge yẹn bẹ̀yẹn wọ́n gbé Olúewu lọ sí Ìlọrin tó ń lọ dájọ́ fún bẹ̀ tán lẹ̀ pa ń bẹ̀ náà so ẹdírí lack of unity yẹn náà òun ló tún jẹ́ kí wọ́n tún lose wọn yẹn àti bá jẹ ọba ń tòótọ́ so ó dẹ̀ sọ pé òkè ìgbà yẹn ló ń dá Ìbàdàn sílẹ̀ tó ń lẹ̀ dá Ìjàyè sílẹ̀ tó ń sọ pé kí Ìbàdàn kó wá di kó handle empire àti Yorùbá tó lọ sọ́nà north kí Kúrúnmí handle ètò lọ sọ́nà àwọn Dahomey yẹn and everything but ó wá fún wọn freedom pé kán ṣe bó ṣe wù wọ́n pé òun ní stress wọn bí àwọn Aláàfin tó kù ṣe fẹ́ ṣe ìgbà tí Olúyọ̀lé bẹ̀rẹ̀ wá rí àwọn èèyàn kójọ tó wá allow unity brought all the warlords together for the first time that was in the Oshogbo War he brought them together and now said okay peace I don't want anything I want you all to focus on this war and face it ìgbà yẹn náà ṣe tó wá rí Fúlàní defeat from Ìlọrin finally nígbà tí wọ́n ja Oshogbo War yẹn àtìgbà yẹn ni wọn wá disturb wa mọ́. So lack of unity ló jẹ́ kí wọ́n rí jẹ́rí between that time àti Òṣogbo wọn yẹn nǹkan púpọ̀ ti bàjẹ́ wọ́n ti sack Yorùbá land tó pọ̀ wọ́n ti kó àwọn ìgbà yẹn gan ni àwọn ọmọ ẹrúṣẹ̀ wá pọ̀ gan tó ń kó lọ Portugal tó ń kó lọ sí Brazil but àwọn Portuguese ló ń kó wọn lọ wọ́n sack a lot of cities Mọ́lúgbọ́n Àrẹ̀sà Oníkòyí gbogbo wọn ló sá lọ ń lu wọn the only place tí wọ́n rí kó níbẹ̀ yẹn ń gbà yẹn ni Ògbómọ̀ṣọ́ àwọn nìkan ló stand but gbogbo àwọn tó wà lọ́nà òkè yẹn gbogbo ẹ̀ lọ sack even Ọ̀yọ́ wọ́n sack Ọ̀yọ́ tí gbogbo wọn sá lọ kúrò ní Ọ̀yọ́ tí lan lókè tó wá tán bẹ̀rẹ̀ sí ní ṣe kìíní sẹ́ pé ìgbà yẹn náà ṣe wá gbé Ọ̀yọ́ wá sí àgọ́ ọjà tí Ọ̀yọ́ wà dé ní. wọn tó tí ìkọgbọ́n náà tó yẹ kọ́ pọ́n nígbà tí Látòsà tó dé orí oyè tóun náà tóun ìjà kan ṣẹlẹ̀ láàrin òun because Látòsà was not kò àwọn ajẹ́lẹ̀ wọ̀nyẹn iṣẹ́ tí wọ́n rán wọn náà ló ń jẹ́ níbi tí wọ́n fi wọ́n sí so àwọn nǹkan tó ń ṣe ó ṣàdí wàhálà tó yẹ pé Fábùnmi Òkèmẹsì ó bá ìkan náà àwọn ajẹ́lẹ̀ yẹn jà tí wọ́n ṣáà revolt ní gbogbo eré Èkìtì àti Ìjẹ̀ṣà yẹn killed all those ajẹ́lẹ̀ àwọn Èkìtì àti Ìjẹ̀ṣà tó padà lọ bá lọrin ìlú tó ti wá tó ti sáàkì yín lọ́jọ́ wọn padà lọ bá wọn so inú Ìlọrin dùn gan Ìlọrin ní division tó ti wà ní Yorùbá land o ẹ jẹ́ ká bá wọn finá sí àárín wọn tó ń dàrú yìí bóyá bó ṣe ń bárin wọn ṣe ń dàrú yẹn wọn á jẹra wọn run and then we will be able to sink the Quran in the sea so gbogbo bí wọ́n ṣe ń dà yẹn ojú tó fi ń wò ni pé ẹjà tẹ́ fi máa para yín run so that kálẹ̀ àti kíní because proverb yẹn sọ when two brothers fight is a stranger that inherits them irú ìjà tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá nìyẹn tí wọ́n fi gba gbogbo ilẹ̀ wọn mọ́ wọn lọ́wọ́ nígbà tí Awólọ́wọ̀ tí ó kúrò Nàìjíríà ní I think it's in 1940s. Yeah, mid-1940s. Ó ní òun ò ní láíláí wọ politics láyé òun mọ́ àfi tóun bá lè unite Yorùbá because ó rí bí àwọn Ibibio bó ṣe unite ó rí bí àwọn Igbo ṣe unite abẹ́ Zik ńgbà yẹn tó yẹ pé tí Zik bá ní ẹ lọ báyìí gbogbo wọn lọ báyìí gbogbo ẹ̀ ó dẹ̀ wọ́n rí Yorùbá bó ṣe pínyà ó dẹ̀ ní if I can never unite them I will never join politics again òun ló ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ ọmọ Odùduwà ńgbà yẹn tó ní òkè gbogbo yín ẹ kóra yín pọ̀ kẹjẹ́ ká sùn sọ́nà kan and he was the first man in history of Yoruba to ever unite Yoruba together. Before Awolowo, there was never a time all of Yoruba people spoke with one voice. There was never a time they all looked up to one man as their leader, as it was the case with Awolowo. But ìjà tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní láàrin Ìjẹ̀bú àti Ìbàdàn especially in time Awùjalẹ̀ Àfìdípọ̀tẹ̀ àti Ààrẹ Látòsà ìjà yẹn tó ń bẹ̀rẹ̀ ní kíní sọ pé ó rárá o Pẹ́ńkẹ́lẹ́mẹ́sì nìbàdàn pé òun ò fẹ́ káwọn Ìjẹ̀bú wá kó wá máa control Ìbàdàn òun ló ṣe bẹ̀rẹ̀ kí ni má bọ́lá jẹ́ yẹn it means ẹ má bá ọlá jẹ́ because tẹ́ ẹ bá jẹ́ káwọn Ìjẹ̀bú wá sí Ìbàdàn kó jẹ́ pé àwọn ló ń control Ìbàdàn ẹ ti bọ́lá jẹ́
òun náà làwọn ìjẹ̀bú náà ṣe bẹ̀rẹ̀ orin yẹn gbà yẹn pé ní Ìbàdàn ni wọ́n bí wa sí o bàbá wa pẹ̀lú wa ló ní ilẹ̀ gbogbo orin wọ̀nyẹn ní history pé agbogbo alájọ ní Ìbàdàn kì í ṣe pé ẹ̀yin lẹ́jọ́ ní so ọ̀rọ̀ yẹn náà ṣáà tó di ọ̀rọ̀ tó yẹ pé Akíntọ́lá náà bí pé òun náà jára Ọ̀yọ́ in fact wàhálà kan tó wà tí Aláàfin kan tó fún àwọn Awólọ́wọ̀ ńgbà yẹn tó yẹ pé wàhálà yẹn ló lead lọ sí ikú this young man Bode Thomas torí pé Bode Thomas was very supportive of Awolowo even though Bode Thomas was from Ọ̀yọ́ but that's another whole story but ṣe gbogbo ìjà tó tún ṣẹlẹ̀ láàrin Awolowo àti Akíntọ́lá àti gbogbo wọn yẹn òun ló jẹ́ kí Fúlàní tó ń rí ojú kì sí ọ̀rọ̀ wa Awolowo ti ń ṣiṣẹ́ dáadáa ó ti kó Yorùbá jọ pọ̀ ó ti kó Middle Belt pọ̀ tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ UNBC under Joseph Taka wọ́n ti join wa àwọn South wọ́n ti join wa ó ti ń penetrate gan pẹ̀lú àwọn Ọ̀para dèrò Ọ̀para like Awolowo gan ó ti ń unite gbogbo wa pọ̀ so that kí gbogbo wa bá Fúlàní jà because ó ń sọ nǹkan kan gbà yẹn tó yẹ pa àṣẹ rí ó ní the north is a dead weight on the south a slow but sure death weight bí kìíní ṣe ń lọ tá a bá tètè bá àwọn pípọ̀ ìjà ìyà tó máa fi jẹ wá lọ́jọ́ iwájú bọ̀ kò yé àwọn èèyàn kò yé àwọn bí Akíntọ́lá ojú táwọn kan fi ń wò ó ní pé kí nǹkan tá a lè jẹ́nsìn tí gbogbo wa náà bá wọn ṣe wọ́n á fún wa náà ní mínísítà wọ́n á fún wa ní kinní but àwọn bàbá tó lójú sùnùkùn ọjọ́ iwájú náà wọ́n ń wò so bí yẹn náà tún ṣe lọ nìyẹn tó yẹ pé ó wá di kù ó di kinní iṣu atayanyan tó yẹ pé wọ́n á bẹ̀rẹ̀ kù òun ló da gbogbo Nàìjíríà rú tó sọ di nǹkan tó dà báyìí lénìí gbogbo nǹkan táwọn òyìnbó filẹ̀ táwọn bàbá wa rẹ̀ jọ negotiate táwọn ní region tiwa táwọn ṣe nǹkan wa jẹ́jẹ́ wọ́n ti da gbogbo ẹ̀rú torí pé unite òun là ń bájọ di ọjọ́ èdè sìn ẹ rí Sunday Igboho èèyàn dìde ó fẹ́ wá bá gbogbo ń jà fún gbogbo yín sọ gírámà kò yẹ kó ṣe báyìí ẹnu dùn rẹ̀ fọ́ kíníkan instead of kó wá pẹnu pọ̀ sọ́nà kan ẹ yé bá Tinubu jà ẹ yé bá àwọn ọba jà ẹ yé bá àwọn elders jà ẹ yé bá Afẹ́nifẹ́re jà a ní the unity tí gbogbo wa bá pẹnu pọ̀ tá a bá sọ̀rọ̀ lọ́nà kan gbogbo wọn máa tẹ̀lé wa nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwa là ń jẹ́ kán rí wa gbá káàkiri so gbogbo ìta ń bára wa jà 2023 ló ń bọ̀ yìí ọjọ́ iwájú náà ló ń bọ̀ yìí ó ti tó Buhari ní last Fúlàní tó gbúdọ̀ jọba lórí wa nǹkan tá a bá máa ṣe tá a bá máa make sure pé kò ní jọba Fúlàní ò ní lára jọba ẹ̀yin náà ìyà tá a jẹ yìí àfẹ́ ká tún jẹrú ẹ̀ mọ́ ẹ jẹ́ kí unity reign ẹni tó bá ṣe ẹjẹ́ dáríjì bọ̀dẹ́ jẹ́ sọ fún ẹ pé kò báyìí lọ́nà iwájú wa o nǹkan tá a fẹ́ rè o bá a ṣe fẹ́ káà gan mọ̀ nǹkan tá a fẹ́ káàdẹ̀ mọ́ bá a ṣe máa sọ fún wọn let unity reign tíró èèyàn bí àwọn Ìgbòho gbogbo wọn máa ń dìde báyìí ẹ má jẹ́ kí party divide wa èèyàn kan PDP èèyàn kan APC ẹ má jẹ́ kí nobility divide wa ẹ má jẹ́ kí ideology divide wa ẹ má jẹ́ kí ethnicity owó alátọ̀yọ́ owó tá a bá ti jẹ́ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa pẹnu pọ̀ ká sọ̀rọ̀ sọ́nà kan because ibẹ̀ lọ́jọ́ iwájú wà when two brothers fight strangers inherit them